àwọn làwọn tó ti ṣẹlẹ̀ sí bàbá mú ìdílé káfíńrí kálímà kù. kò sí ẹnì kankan tó sọ ìtàn bàbá tó wá sọ wípé ibi aká wọn mọ́ni tí wọ́n ti mutí. ẹnì kankan sọ tán wọn kó sọ pé wọ́n máa fi ọtí lo iṣẹ́. àgbọ̀rí láyé káwá sọ pé bàbá wọn ká wọn má di zìnà àgbọ̀rí bí wọ́n ṣe pẹ́ tó náà ìwọ sì dàáfà kò jọ ọdún méjì lọ àwọn obìnrin àzàlá tí o sì nísìnyí wọn náà bẹ́ẹ̀ pe kálímà ó yà kù pé ní kálímà tó tiẹ̀ rí pẹ̀lú ojú ayé o ò tí ì kú o rí kálímà kù ráyé rárá kálímà náà nìyẹn ní ti ń pè mú o ṣé kálímà ní tó rí pé ń bọ̀ wà láyé bọ́ọ̀ ló rí pẹ̀lú ojú ikú. ẹ̀rọ aláìsí ló ń dín gbélé ní ìtí ìrí àfa àpínlẹ̀ Yorùbá ọmọ èkéle méjì ewúrẹ́ ẹ̀yìn lè rí o bẹ́ẹ̀ bá rí ẹwú mi rí ní ìtí ìrí àfa àpínlẹ̀ Yorùbá ní ọjọ́ orí wọn ṣé ti yé nísìn tó wá jáde láyé má ṣe jáde láyé yẹn tó kú yẹn dẹ̀ ní acceptability àwọn alùsùn náà gbàpẹ́ ní Ọlọ́run àwọn oníṣúfì gbàpẹ́ ní Ọlọ́run kódà àwọn ọ̀tá rẹ̀ náà gbàgbé ẹni Ọlọ́run ni nígbà ó jáde láyé tí wọ́n fẹ́ kírun sí wọn la oṣùfì tó oníṣúná tó sálàfì tó kódà sálàfì 1990 náà tó. kálukú lọ́gbà pẹ́lẹ́ tó lọ yìí ẹni Ọlọ́run ni kálukú lọ́gbà bẹ́ẹ̀. àti ìrẹ́lòmíì lọ́jọ́ orí wọn tí gbogbo ayé gbà bẹ́ẹ̀ pẹ́ni Ọlọ́run ni kò wọ́pọ̀ wọ́n ṣiṣẹ́ níbẹ̀ wọ́n náà múra. yẹ́sì lọ alẹ́ ayé àti bàbá mú ìdí ìgbọ́lò gbogbo ògbà ni wọ́n máa ń ka Kùránì títí lè yọ máa dùn. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir bàbá tún ní gbọ́. rahimahullahu rahmatan wasi'a. báwo bá ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́mọ gbádùn ohun tó dùn tìláwà tó dáa lọ́jọ́ orí wọn pẹ̀lú bí wọ́n ṣe dàgbà tó yẹ kéèyàn máa ké Kùránì káyé sì máa gbà pé ẹni yìí ń ká àyà ẹni yìí ń fa àyà ẹni yìí ń mọ Kùránì kó wá ní ìgbà fún kó wá jẹ́ pé gbogbo ayé ni wọ́n ti ń gbọ́ lọ́jọ́ orí wọn èmi ọ̀mọ̀ bóyá wà. torí bẹ́ẹ̀ ọlọ́mọṣà ìbáwá kẹrù